gbogbo ènìyàn pátápátá ló nílò ìgbésẹ̀. Bẹ́ẹ̀ ni, bí mọ́tò bá dọ̀tí, a gbé lọ sí ilé car wash, a lọ fọ̀ ọ́. Àṣírí ìràwọ̀ tó rè o. Bí ẹrù bá wà ní inú àgọ́ ara wa, àbódí tó bá pé infection kan wà nínú bọ́dì ẹ̀, ṣùgbọ́n tí mo pè lẹ́rù, ó ti yí àwọn onímọ̀ àti àwọn ọlọ́pọlọ. Bí ẹrù bá wà ní ara wa, tára rẹ̀ ń wúwo, that is, tí àwọn nǹkan bí ìdọ̀tí ń bẹ nínú àgọ́ ara rẹ̀, kí lohun tí ìwọ náà lè fi wọ́ọ̀ṣì ẹ̀, tó lè fi fọ̀ ọ́ dànù. Ṣé rí àwọn nǹkan kan wà tí a ti fojú parẹ́? Àwọn nǹkan kan wà tó jìnnà sí sàkání ọ̀dọ̀ wa, ṣùgbọ́n torí pé a ò mọ ìwúlò wọn, ó jẹ́ ká máa wò pé nǹkan yẹn kan nìkan ni wọ́n ń lò wọ́n fún. Àṣírí Olúwa ó ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀. Àṣírí òun làwọn tú. O lè pè ní nǹkan tó bá wùn ẹ́, ṣùgbọ́n àṣírí ni eléyìí. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn tó ń lo mọ́tò, tó bá da epo sínú mọ́tò, ó tún ní àwọn nǹkan kan náà tí wọ́n máa ń rà, tó máa dà sínú ẹ̀ láti fi clean epo yẹn. Torí bá clean ẹ̀, á ṣe kí ni? Á padà kó bá injector mọ́tò yẹn. Ṣé rí ayé tá a wà yìí, ayé ọgbọ́n ni. Ọgbọ́n tó jẹ́ pé ìwọ fún ara ẹ ló nílò láti wò pé ayé tí mo wà yìí, mi ò gbọdọ̀ kúkú òjijì. Àwọn àìsàn kan wà, kó tó dìpọ̀ di ńlá, kí ló tó ṣe nígbà tó ti ń di kékeré bọ̀. Bó bá discover pé ara ẹ wúwo, ohun tó lè fi kí ẹ òun rè. Ẹ lọ wá àlùbọ́sà, tẹ́ bá ti wá, ẹ ṣí èpo ara ẹ kúrò, ẹ wá blender, ẹ blend ẹ, ẹ bu omi díẹ̀ mọ́. Tẹ́ bá ti bu omi díẹ̀ mọ́, ẹ wá fún omi yẹn kúrò, kẹ́ wá máa mú díẹ̀ díẹ̀, tàbí ṣíbí méjì kó tó jẹun láàárọ̀. Tó bá tó dọ̀sán, ṣíbí méjì. Tó bá tó dìrọ̀lẹ́, ṣíbí méjì. Nígbà tó bá ti rí bọ́dì ẹ wípé ara ẹ ti fúyẹ́, kó stop ẹ̀. Ṣé rí àṣírí tí mo jù sílẹ̀ yìí? Àṣírí yìí ohun tó ní agbára ni. Nọ́mbà tèmi kò yípo padà, 08054 353629. Ẹ WhatsApp ẹ̀, àṣírí ìràwọ̀, mystery of star, ẹ follow wa.